Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Akọ́lẹ́dà àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ni mo mú wá sétí ìgbọ̀nyín láti kàn ní jígí alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́. Ṣáájú ẹ̀kọ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Lálẹ́dẹ̀ kan àti ọkọ rẹ̀ sá lọ lẹ́yìn tí wọ́n ju òkú ayálégbé wọn sínú odò. Ọkùnrin kan jí ọmọ ọdún 6 gbé ní ìpínlẹ̀ Kaduna tí ó sì gbẹ̀mí rẹ̀. Àwọn agbébọn gbẹ̀mí ọlọ́pàá méjì àti òṣìṣẹ́ àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRSA ní ìpínlẹ̀ Enugu. Ọkọ̀ tẹ ọmọ ọdún 5 pa ní ìpínlẹ̀ Èkó. Àwọn ènìyàn 17 farapa níbi ìjàmbá tó wáyé ní ìpínlẹ̀ Odun. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn ọ̀hún, ẹ jẹ́ kí ajé òṣèlú ọ̀hún fún ìpolówó ọjà. Tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yìí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24 TV. Wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV jígí alára rédíò a máa retí yín o. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lálejò kan àti ọkọ rẹ̀ sá lọ lẹ́yìn tí wọ́n ju òkú ayálégbé wọn sínú odò. Onílé kan Bọ́lá Abíọ́dún àti ọkọ rẹ̀ tí wọ́n pè ní Sunday ni wọ́n ti fi agbègbè wọn Tèmídire ní ìjọba ìbílẹ̀ Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn sílẹ̀ lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kàn wọ́n pé wọ́n ju òkú ayálégbé wọn sínú odò. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní ọjọ́ 8 oṣù karùn-ún ọdún 2024 tí ó mú kí àwọn ọlọ́pàá máa wá àwọn tọkọtaya náà gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ṣe sọ pé ayálégbé náà ni wọ́n pè ní Ìyá Ìbùkún ní ọkọ̀ ti kọ́kọ́ gbá ní ọjọ́ 5 oṣù karùn-ún ọdún 2024 tí ó sì farapa látàrí ìṣẹ̀lẹ̀ náà tí ó sì ń tọ́jú ara rẹ̀ nílé látàrí pé kò lè san owó ilé ìwòsàn fún ara rẹ̀ tí ó wá gbẹ̀mí mì lẹ́yìn ọjọ́ díẹ̀ nínú ibi tí ó gbà nínú ilé wọn tí wọ́n sì gbé òkú náà sọ sínú odò kan tí kò jìnnà sí ilé wọn láti ọwọ́ onílé pẹ̀lú ọkọ rẹ̀. Alága fún ẹgbẹ́ onílé ní agbègbè náà Mọ̀súrù Akíndélé ní àwọn ènìyàn ló fi ẹjọ́ ọ̀hún sun òun tí wọ́n sì tún fi tó olórí ọ̀dọ́ Ọlábọ̀dé Kazeem náà létí. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá Bọ́lá Odùtọ́lá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí ó sì ní àwọn ọlọ́pàá tó ń ṣiṣẹ́ láti gbé òkú náà jáde nínú odò tí ó sì ní ìwádìí tí ń lọ lọ́wọ́. Ọkùnrin kan jí ọmọ ọdún 6 gbé ní ìpínlẹ̀ Kaduna tí ó sì gbẹ̀mí rẹ̀. Àwọn olùgbé ní Ancient City of Zaria ní ìpínlẹ̀ Kaduna ni wọ́n wà nínú ìbànújẹ́ ní ọjọ́ àìkú Sunday nígbà tí wọ́n mú ọkùnrin kan Abdulaziz Idris tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó gbé ọmọ ọdún 9 kan Aisha Dahiru tí ó sì gbẹ̀mí rẹ̀. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ASP Mansa Hasan nígbà tí wọ́n fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní Dahiru ni wọ́n jí gbé nígbà tí ó ń lọ sí ilé ẹ̀kọ́ tó ti ń kọ́ kéwú. Hasan ní ọmọ ọdún 6 náà ni wọ́n gbẹ̀mí rẹ̀ látàrí pé ó dá ọ̀kan nínú àwọn tó jí gbé mọ̀ gẹ́gẹ́ bí àbúrò bàbá rẹ̀ nígbà tí ó wà ní bùbá tí wọ́n ti jí gbé. Èyí wáyé lẹ́yìn tí wọ́n ti gba mílíọ̀nù 8 náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ rẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Dahiru ṣe sọ, Aisha ni wọ́n ní àbúrò bàbá rẹ̀
Abdulaziz Idris jí gbé. Afurasí náà sì ṣe àpàtẹnujẹ́wọ́ pé òun ni òun gbẹ̀mí lẹ́nu ọmọ náà látàrí lílà tí òun la ọrùn rẹ̀ nítorí pé ó dá òun mọ̀ tí òun sì ju òkú rẹ̀ sínú kànga. Agbẹnusọ náà tí ó gbẹnusọ fún kọmíṣánná fún ọlọ́pàá Audu Ali sọ̀rọ̀ ìdánilójú fún àwọn ará ìlú pé àwọn yóò wádìí ìṣẹ̀lẹ̀ náà dáadáa tí àwọn yóò sì rí pé ìdájọ́ òdodo múlẹ̀ tí ó sì ní àwọn yóò mójú afurasí náà bá ilé ẹjọ́ lẹ́yìn tí ìwádìí wọn bá parí. Àwọn agbébọn gbẹ̀mí ọlọ́pàá méjì àti òṣìṣẹ́ àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRSA nípínlẹ̀ Enugu. Àwọn ènìyàn mẹ́rin tí a ti rí ọlọ́pàá méjì àti àwọn òṣìṣẹ́ àjọ ẹ̀ṣọ́ ojú pópó méjì Federal Road Safety Corps ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn láti ọwọ́ àwọn agbébọn tí wọ́n ya bo agbègbè Hoba àti Ẹ̀há Alumona ní ìjọba ìbílẹ̀ Nsukka àti Udenu ní ìpínlẹ̀ Enugu. Ìkọlù tó gbẹ̀mí àwọn ọlọ́pàá àti òṣìṣẹ́ àjọ FRSC náà ló bẹ̀rẹ̀ ní ìkóríta Ẹ̀há Alumoni ní ìjọba ìbílẹ̀ Nsukka tí ó sì lọ síbi tí àwọn ọmọ ológun ti ń ṣe àyẹ̀wò ní agbègbè Hoba ní ìjọba ìbílẹ̀ Udenu ní ọjọ́ àbámẹ́ta sátidé ní aago 4 ìrọ̀lẹ́. Kọmíṣánná fún ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Kanayo Uzogbu ní òun kò gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà pé kí wọ́n kàn sí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá. Gbogbo ìgbìyànjú àwọn oníròyìn láti rí alukoro náà DSP Daniel Nduke ló já sí pàtó. Ọkọ̀ tẹ ọmọ ọdún 5 pa ní ìpínlẹ̀ Èkó. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkó ní ọmọ ọdún 5 kan tí wọ́n pè ní Bọ́sẹ̀dé ní ọkọ̀ ti tẹ̀ pa nígbà tó ń sọdá òpópónà Másọsẹ̀ Ìgbọ̀nmú sí Àpápá pẹ̀lú ìyá rẹ̀. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà SP Benjamin Hundeyi fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún àwọn akọ̀ròyìn ní ọjọ́ Àìkú Sunday. Hundeyi ní ìròyìn ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n gbà ní àgọ́ ọlọ́pàá Ìpọ̀nré ní ọjọ́ àbámẹ́ta sátidé. Ó ní ìjàmbá náà ló wáyé ní abẹ́ afárá Àpápá. Agbẹnusọ náà ní ọmọ ọ̀hún àti ìyá rẹ̀ ni wọ́n fònà ní Másọsẹ̀ náà kí ọkọ̀ àjàgbé tó kọlu ọmọ ọ̀hún tí ó sì pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Hundeyi ní àwọn ọlọ́pàá ló gbé òkú ọmọ náà fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ láti lọ sin tó sì ní ìwádìí tí ń lọ láti lè mú awakọ̀ tó wa ọkọ̀ àjàgbé èyí tí ó tẹ ọmọ náà pa tí ó ti nà pápá búra. Àwọn ènìyàn 17 farapa níbi ìjàmbá tó wáyé ní ìpínlẹ̀ Ògùn. Òní ní ènìyàn 17 tó farapa níbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní ọjọ́ àbámẹ́ta sátidé ní òpópónà Ọ̀tà sí Ìdí-ìrókò. Ìròyìn ní ènìyàn 15 nínú àwọn 22 tó wà nínú ìjàmbá náà ni wọn kò farapa rárá. Ìjàmbá ló wáyé láàrin ọkọ̀ bọ́ọ̀sì Mazda, bọ́ọ̀sì Toyota Ace pẹ̀lú ọkọ̀ àjàgbé kan. Agbẹnusọ fún àjọ ẹ̀ṣọ́ ojú pópó ní ìpínlẹ̀ Ògùn Florence Ope fìdí ìjàmbá náà múlẹ̀ tí ó sì ní eré àsápajúdé tí awakọ̀ ọkọ̀ àjàgbé náà sá láti rí roundabout tó wà ní agbègbè afárá náà ló ṣokùnfà ìjàmbá ọ̀hún. Ó ní àjàgbé náà ló sọ ìjánu rẹ̀ nù tí ó sì lọ kọlu àwọn ọkọ̀ tó fara kó ìjàmbá náà. Ó fi kún pé àwọn tó fara pa ni wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn general tó wà ní Ọ̀tà fún ìtọ́jú tí ó sì rọ àwọn awakọ̀ láti máa ṣe jẹ́jẹ́ ní ojú pópó kí wọ́n lè dínwó àwọn ẹ̀mí tó ń ṣòfò kù. Kò ní kí báyìí lọ lórí ìròyìn Kayegbo fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí Olúwa fún Láyọ̀ Àdìṣẹ́wọ́ láti ìkànnì Jígí Alára káfíńrì. Kayegbo ni ìròyìn.